bàbá mi nínú ilé nílé lóko ni lẹ́yìn odi níbikíbi tí ọwọ́jà atẹ́gùn ètò ìbá fẹ́ dé. Orúkọ mi ni Dr. Abizabolade ọmọ Aramide. Ojú tẹ́ fi ń wò mí ojú náà ní fọ́, etí tí ẹ fi ń gbọ́ mi etí náà ní di. Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ níbikíbi tẹ́ bá ti ń wò mí, àánú Ọlọ́run ní fi wá sílẹ̀. Kí ni mo mú wá fún wa lónìí? Mo mú iṣẹ́ kan wá, iṣẹ́ ejò tó jẹ́ pé tí ejò tá a bá ní iṣẹ́ yìí lára, ejò ní bù wá jẹ. Ọlọ́run ní jẹ́ kí a rí àránsí o, Ọlọ́run ní jẹ́ kí a rí àránsí. Ṣùgbọ́n tí iṣẹ́ yìí bá wà lára wa, tá a fẹ́ tẹ ejò mọ́lẹ̀, a máa rí ara máa fu wá, a ní tẹ ejò mọ́lẹ̀, a ní tẹ mọ́lẹ̀, ara ó fu wá pé a fẹ́ gbẹ́sẹ̀ lé ejò. Níbi kégbe tẹ́jò bá sì fi rẹ̀ pamọ́ sí, a máa rí pẹ̀lú ògo Ọlọ́run. Tá a bá níṣẹ́ yìí lára, a lè di ejò mú, ó kàn máa fi imú ẹ̀ báyà máa fi gún wa ni, kò ní lè ya inú ẹ̀ kó fi san wá. Ó dájú o, àmọ́ Elédùmarè dájú jùlọ. Mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin olólùfẹ́ mi, ẹ̀yin tẹ́ ti subscribe sórí ìkànnì, mo dúpẹ́ lọ́wọ́ yín. Ẹ̀yin tẹ́ ti subscribe, ẹ dákun bá mi subscribe, ẹ bá mi share program yìí, ẹ bá mi like, kí ẹ comment. Kí ni nǹkan tí mo mú wá fún wa náà ni oògùn ejò. Báwo la ṣe máa ṣe? Òun náà ni mo mú wá fún wa yìí. Ẹ wo ibi tí mo wà yìí, mo wà ní ibi tí ewé òwú wà. Ewé òwú ni ẹ̀ ń wò yìí. Báwa tí a bá dá ewé òwú mọ̀, tẹ́tírí ewé òwú ni ẹ̀ ń wò yìí. Ewé òwú, ibẹ̀ ni mo wà. Ẹ bá mi lọ wá èso òwú. Èso òwú tí kò tíì lanu. Èso òwú tí kò tíì lanu. Ẹ bá mi wá. Ẹ bá mi wá odidi atare kan. Odidi atare kan. Ẹ bá mi wá. Ẹ bá mi wá eku asín. Eku asín tó pé, tó nífun nínú. Kódà tó bá jẹ́ tútù, tútù dáa gan. Ẹ bá mi wá eku asín tó pé, tó nífun nínú. Àti èso òwú. Èso òwú àti odidi atare kan pẹ̀lú ọ̀gẹ̀dẹ̀ ọ̀mìmì tí a mọ̀ sí ọ̀gẹ̀dẹ̀ abo. Ẹ dákun bẹ́ẹ̀ ṣe ń wò mí yìí, ẹ bá mi share program yìí, ó lè jẹ́ àǹfààní. Pàápàá jùlọ àwa kan wà nínú new site tá a ṣẹ̀ kó lọ sílé. Ẹ sì mọ̀ pé ní new site yìí kò sí nǹkan tí a kì í bá pàdé ńbẹ̀. À ń bá ejò pàdé, à ń bá àkekèé pàdé. Kọ́lọ́run kó máa ṣọ́ wa. Gbogbo èèyàn ló lè lo iṣẹ́ yìí o. Gbogbo èèyàn ló lè lò ó. Tá a bá ní lọ́wọ́, ẹ jẹ́ ká sin fún àwọn ọmọ wa, ẹ jẹ́ ká sin fún àwọn ìyàwó wa, àtàwọn tí a bá nífẹ̀ẹ́ sí, ẹ jẹ́ ká sín gbẹ́rẹ́ yìí. Ó dájú, àmọ́ Elédùmarè dájú jùlọ. Bá mi lọ wá ìsasùn. Ìsasùn tí a fi ń jó nǹkan àti eku asín. Eku asín, ẹ bá mi wá. Odidi atare kan pẹ̀lú ọ̀gẹ̀dẹ̀ abo tó pọ́n ẹyọ kan. Bá mi kó gbèròjà yìí sínú apẹ ìjóògùn. Fún ẹni tó bá nífẹ̀ẹ́ sí àwọn àgbo wa, ó wà nílẹ̀ lọ́lọ́kan òjọ̀kan. Àgbo jẹ̀díjẹ̀dí ó wà nílẹ̀. Jẹ̀dí ló ń dọkùnrin láàmú ni, jẹ̀dí ló ń dobìnrin láàmú ni, àtọkùnrin àtobìnrin. Àgbo jẹ̀díjẹ̀dí wà nílẹ̀ fún wa. Bákan náà a ní àgbo alẹ́ fún àwa ọkùnrin tí mùsèmúsè rẹ̀ ò dá músé. Àgbo wà nílẹ̀ ní ọlọ́kan òjọ̀kan. Àgbo flọ́ṣà pẹ̀lú àwọn jẹkújẹ tí a bá ń jẹ, pàápàá jùlọ ẹ̀yin tí ẹ wà nílùú òyìnbó, torí pé oúnjẹ tẹ́yin ń jẹ ó yàtọ̀ sí èyí tí àwa ń jẹ ní Áfíríkà tí a wà yìí. Àgbo wà nílẹ̀ ní ọlọ́kan òjọ̀kan. Àgbo ọ̀pá ẹ̀yìn, afàtọ̀, ìdákọ́lẹ̀, wọ́n tó ń ṣẹ̀ kan sùn lọ. Àgbo wà nílẹ̀ ní ọlọ́kan òjọ̀kan. Obìnrin tínú bá máa ń run, tó bá fẹ́ ṣe nǹkan oṣù, ẹni tó bá ní fibroid, àgbo náà wà nílẹ̀ ní ọlọ́kan òjọ̀kan. Ẹ jẹ́ kí a jó o. Ṣé a ti jó o? Ó ti di ẹbu. Bàbá, ẹ jẹ́ kí a lọ̀ ọ́. Ẹ má jẹ́ kó di eérú o, kó di èédú. Ẹ jẹ́ kí a lọ̀ ọ́. Ṣé a ti lọ̀ ọ́? Ẹ bá mi wá abẹfẹ́lẹ́ tí
tí a mọ̀ sí blade abẹfẹ́lẹ́, ẹ sí gbẹ́rẹ́ ẹyọ kan síbí báyìí, ẹ sí kan síbí, gbẹ́rẹ́ ẹyọ kọ̀ọ̀kan níbi ojú wa báyìí, níbi tí ejò bá fara ẹ̀ pamọ́ sí á rí. Kódà ká fẹ́ tẹ̀ mọ́lẹ̀ báyìí, ara ó fu wá pé a fẹ́ tejò mọ́lẹ̀. Bá ti wá sin sí ojú, ẹ jẹ́ ká sin sí ọwọ́ wa méjèèjì àti ẹsẹ̀ wa méjèèjì, ọ̀gọ́rùn ọwọ́ báyìí òun là á sín gbẹ́rẹ́ yẹn sí, àti ọ̀gọ́rùn ẹsẹ̀. Tá bá ti wá sín gbẹ́rẹ́ yẹn, ẹ jẹ́ kí a fi ẹbù yìí, ẹ jẹ́ ká fi pa á. Mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin tí ẹ̀ ń wò mí lọ́wọ́lọ́wọ́, ojú tẹ́ fi ń wò mí ojú náà ní fọ́, etí tí ẹ̀ fi ń gbọ́ mi etí náà ní di. Ìbànújẹ́ ó kéré ó tóbi kò ní wọlé tọ̀ wá, àní sìnkú aya, àní sìnkú ọmọ, àwa náà àní dẹni àkọlẹ̀bò. Àní jù báyìí lọ lórí ètò lónìí, tó bá dìgbà míì á tún mú eléyìí tó tún yàtọ̀ sí eléyìí wá. Orúkọ mi ò yí padà, èmi ọmọ yín, àbúrò yín, olólùfẹ́ yín. Orúkọ mi ni Dr. Aviz Abolade. Ire o, ó di wọ̀ bí ọjọ́rọ̀.